sí tẹ́ fi tó lé tẹ́ǹsì tán sọ́nà fáwọn tán síná. làwọn tí wọ́n ní ròrí ṣe ń gbà wá sí wa. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí ń sọ̀sán dòró dákun ṣàánú wa. ọlọ́run má pa yín kó tó pa yín má fàrùn tí ó dáde ìmọ̀lẹ̀ nídẹ̀ra nídẹ̀ra ní kọ̀rọ̀ yóò jẹ́. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí ń sọ̀sán dòró dákun ṣàánú wa. wá sí bàbá ní tolé tí wọ́n yàtọ̀ sí tónígbàrọ̀gù tí wọ́n yàtọ̀ sí tónídàrúdàpọ̀ wá sí àwọn bàbá alágbọ̀ sórí rẹ̀. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí sọ̀sán dòró dákun ṣàánú wa. ọlọ́run má pa yín kó tó pa yín má fàrùn tí ó dáde ìmọ̀lẹ̀ nídẹ̀ra nídẹ̀ra ní kọ̀rọ̀ yóò jẹ́. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí sọ̀sán dòró dákun ṣàánú wa. bàbá wa kí ẹgbẹ́ kọjọ́ ó dalẹ̀ kẹ́ má mọ̀ sí nígbà kan kẹ́ mọ̀ mọ̀ ya fídẹ̀kùn pẹ́yìn lè pẹ́ lálàáfíà ara. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí sọ̀sán dòró dákun ṣàánú wa. ọlọ́run bá sojú ọ̀tá dogun ojú ìyá tó fi ń wòye kọ̀rọ̀ sójú ọ̀run dọ̀lẹ́ kó máa wòye mọ́. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí sọ̀sán dòró dákun ṣàánú wa. ọmọ akéwù gbẹ̀rù afẹ́gbóhùn yín àwọn èèyàn tí ń retí wa. ẹ jẹ́ ká ṣe wá sí pẹ̀lá òdodo. àṣẹ Olúwa lómi fi dá fẹ́fẹ́ àrà tó ọlá ló lè dá lórí èèyàn. ọba tí sọ̀sán dòró dákun ṣàánú wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ìlú tí jẹkújẹ bá pọ̀jù kò lè rojú. kò lè rojú. ìlú tó dodo sọ wọn kò lè dàgbà. kò lè dàgbà o. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tún lù ṣe. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tún lù ṣe. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tó lè dá o. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tó lè ṣe. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kó lè dá. nínú ìlú tọ́lọ́hun mi fẹ́ràn ọba tó láyé lọ́run àwọn ìlú kọ̀ọ̀kan ń bẹ tí a jẹ́ special lọ́dọ̀ Ọlọ́run. Hayyakumullah. Ọlọ́run mẹ́sàn àwọn ìlú kan nínú Quran pẹ̀lú special bíi Mecca bíi Madina bíi àwọn ìlú míì. Ọlọ́run mẹ́sàn àwọn ìlú kan nínú Quran. Ọlọ́run ọ̀wá mẹ́sàn àwọn ìlú kan àmọ́ wọn special. Nínú ìlú tó special lọ́dọ̀ Ọlọ́run òun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run fẹ́ràn orílẹ̀‐èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ ni. Látijọ́ aláyé tí ń jáyé bọ̀ lọ́lọ́run ti fẹ́ràn orílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run fẹ́ràn Nàìjíríà débi pé lókẹ́sàn tọ́lọ́run gbé Nàìjíríà sí nínú máàpù ayé ó dáa ju lókẹ́sàn bíi Saudi wà lọ. Hayyakumullah. Gbogbo nǹkan Nàìjíríà kò sílẹ̀ tó pọ̀ jù. Ìlú tó tútù bẹ̀ ò pọ̀ jù. Ìlú tó ooru bẹ̀ ò pọ̀ jù. Ìlú tátẹ́gùn bẹ̀ ò pọ̀ jù. Ìlú tí ò sí natural disaster. Kò sí pé ilẹ̀ ń rí ò sí ní Nàìjíríà. Sùmánì òkun gbà wọ́n lọ kò sí Nàìjíríà. Nínú ìlú tó ní ilẹ̀ tó dáa jù lágbàáyé tó ṣe fi dáko Israẹli wọ́n ti fi sọ̀rọ̀ rí. Wọ́n ní tán bá ní ilẹ̀ tó tó Nàìjíríà tó ṣe é dáko tó dáa tó yẹn Israẹli láwọn ò ní kí gbogbo ayé yòókù ọmọ ṣiṣẹ́ mọ́ àwọn ò fún wọn lóúnjẹ. Ẹ wo oore tọ́lọ́run ṣe fún Nàìjíríà àmọ́ gbogbo ọmọ tóbi bá fẹ́ràn jù tó bá yọ̀ tó bá jábọ́ òbí lè padà ètì ẹ̀. Ọlọ́run fẹ́ràn àwọn Israel nínú Quran. Ọlọ́run fẹ́ràn àwọn nígbà kan tọ́lọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run ò jẹ́ kán ṣiṣẹ́ oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n ń jẹ.
manna wa salwa oúnjẹ ọ̀fẹ́ ní wá látòkè sánmà tẹ́bi bá ti dé báyìí Ọlọ́run pàṣẹ kí tíré ọmọ bọ̀ láti sánmà ni gbogbo oúnjẹ tó dùn manna wa salwa ẹran dídín manna ẹran ẹyẹ wa salwa àwọn nǹkan mímu tó dùn Ọlọ́run ó sọ omi kalẹ̀ fún wọn látòkè yóò tún sọ soft drink wáìnì tí ò ní alcohol nú Ọlọ́run ó tún sọ kalẹ̀ fún wọn àmọ́ bí oúnjẹ yìí ti wá wa kafarati bi anhumillah fúnra wọn ni wọ́n ṣe kèfèrí sí dẹ̀ra Ọlọ́run fúnra wọn ní àlàwọn ọ̀fẹ́ dẹ̀ra Ọlọ́run mọ́ wọ́n hùwà tí ọ̀tí Ọlọ́run lọ́rùn wọ́n fọwọ́ gún Ọlọ́run lójú pé ta ló ní kó sóore fún wa Ọlọ́run wa ní títorí tí a ṣe yẹn durribati alayhim dhillatu wal maskana èmi Ọlọ́run láyé jọ̀hún níjọ́ náà lọ́hùn mo fún wọn lóúnjẹ ọ̀fẹ́ mo fún wọn lómi ọ̀fẹ́ mo ní wọn gbáyé ìrọ̀rùn wọn wá change ìdẹ̀ra èmi Ọlọ́run durribati alayhim dhillatu wal maskana Ọlọ́run ni mo fi lé wọn la dhilla àmì yẹpẹrẹ gbogbo bí tí a bá dé tí a bá ní ọmọ Nàìjíríà ni àwọn orílẹ̀-èdè yòókù sì kọ́kọ́ paradà náà ọmọ Nàìjíríà gbogbo immigration orílẹ̀-èdè ayé tí a bá kọ́kọ́ mọ̀ pé ọmọ Nàìjíríà ni ọ́ tí gbogbo ọmọ orílẹ̀-èdè yòókù bá ń lo 1 seconds ìwọ lò 10 minutes tí wọ́n fẹ́ fi wádìí pé kí ló wá wá ta ló wá wá kí ló gbé ọdẹ yìí ìgbà wo ló padà durribati alayhim dhillatun wal maskana gbogbo olùtọ́lọ̀ ń bá fẹ́ràn tí wọ́n bá lórí Ọlọ́run tí ń bẹ̀ dáadáa durribati alayhim dhillatun wal maskana Ọlọ́run ní máa fi yẹpẹrẹ máa fi tẹ̀ wọ́n lára aṣọ òṣì máa dáàbò wọ́n owó wà nílùú wọn ẹ sì máa rí pólòsì ni wọn dhillatun wal maskana owó wà ọrọ̀ wà gbogbo nǹkan tí wọ́n fi pèèyàn lólówó ni wọ́n wà àmọ́ gbogbo ayé ọmọ rí pé olùsí nílùú Ọlọ́run ní bẹ́ẹ̀ mi Ọlọ́run bí mo ṣe é ṣe nìyẹn anabi wa Muhammad anabi ní fa ahsinu jiwaran ni'amallahi alaykum fala tunafiruha fakullama zalati an qawmi fa'adati ilayhi orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ní ẹ lóore ìdẹ̀ra Ọlọ́run tó ṣe fórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn lóore díẹ̀ nínú èèyàn lọ́lọ́ díẹ̀ nínú ìlú lọ́lọ́run ó gbòòrè lọ́wọ́ ẹ̀ tí ó tún da orí wala tunafiruha ẹ wo àwọn tọ́lọ̀ ń ṣe fún Nàìjíríà nínú research Ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ìlú tó ṣe fi proud ni tí ò bá sí àwọn èèyàn yẹ̀yẹ́ tí wọ́n bá lu ìjẹun àlọ́wọ́ ìtọ́lọ̀ ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe fúnlẹ̀ Amẹ́ríkà ìtọ́lọ̀ ń ṣe fúnlẹ̀ Nàìjíríà kò ṣe fúnlẹ̀ UK ìtọ́lọ̀ ń ṣe fún Nàìjíríà lóore kò ṣe fúnlẹ̀ Saudi ebi inú àpáta lọ́lọ́run dà wọ́n sí Ọlọ́run sì dẹ̀yìn UK Ọlọ́run dà wọ́n UK ó dà wọ́n ní òtútù Ọlọ́run pín oore Nàìjíríà ní kò sí tó ìkan ò pọ̀ jù nínú gbogbo tí ń jẹ́ wẹ́dà kò sí ètò pọ̀ jù nínú Nàìjíríà àwọn orílẹ̀-èdè kan bẹ tójò bá rọ̀ lẹ́ẹ̀kan náà báyìí yóò mọ gbá àwọn èèyàn lọ ní ti Nàìjíríà kọ́ atẹ́gùn wà pọ̀ jù mo wá ṣe research Akeogba Gold ọmọ Akeogba ẹrú orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tí ń sàn fún wàrà àti fún oyin nínú gbogbo natural resources tí ń bẹ láyé eléyìí tó fojú hàn jù ní nǹkan àmúṣọrọ̀ ajé nǹkan àmúṣọrọ̀ agbára ní gbogbo àgbáyé èyí tó fojú hàn jù 107 107 làwọn nǹkan natural resources tó fojú hàn tó wà ní gbogbo àgbáyé nínú 107 98 ló fojú hàn ní Nàìjíríà 98 nínú 107 èyí tó túmọ̀ sí pé 9 péré ni ò fojú hàn 9 yòókù yẹn náà ń bẹ Nàìjíríà kò fojú hàn ní tí a bá ń wépo wọn rí Nàìjíríà bí ẹ̀ ń wá kọ́pà wọ́n rí Nàìjíríà bí ẹ̀ ń wá gold wọ́n rí ní Nàìjíríà bí ẹ̀ ń wá gold wọ́n rí Nàìjíríà gbogbo nǹkan bí ẹ̀ ń wá mábù gbogbo ẹ̀ ló kún orílẹ̀-èdè Nàìjíríà kámọ́ tí wàá sọ epo gbogbo nǹkan wọ̀nyí tọ́lọ́ wá ṣe forílẹ̀-èdè Nàìjíríà ìdókòríire bá wa ẹ wo àwọn ọmọ Nàìjíríà ẹ wo bá a ṣe lágbára tó láyé gbogbo orílẹ̀-èdè tó bá jẹ́ developed country láyé ẹ lọ wádìí dáadáa àwọn tí a bá jẹ́ most civilized most educated non-indigene tí ń bẹ láwọn orílẹ̀-èdè àgbáyé ọmọ Nàìjíríà ló pọ̀ jù lọ most educated ẹ wo ẹ lọ sí ilẹ̀ Amẹ́ríkà 36%
ìlọmọ Nàìjíríà tó jẹ́ graduate ńbẹ̀ nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ graduate ńbẹ̀ ọmọ Nàìjíríà wọ́n kàwé rẹpẹtẹ l'Amẹ́ríkà tẹ́ bá lọ wo àwọn tí wọ́n ní masters ní lórílẹ̀-èdè Amẹ́ríkà they are 21%. tẹ́ bá lọ wo àwọn tí wọ́n ní PhD lórílẹ̀-èdè Amẹ́ríkà they are 17%. ta ló wá sọpọ̀ lẹ́ lọ́mọ Nàìjíríà ìlú tí ń san fún wàrà àti fún oyin tẹ́ bá wo ń tọ́lọ̀ ń ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nǹkan mẹ́ta lọ́lọ́run fi fìlú lọ́kàn balẹ̀ nǹkan mẹ́ta lọ́lọ́run fi pẹ̀lú nílùú olóríire àkọ́kọ́ nílùú tí a bá ti ń sin lọ́run ọmọ Nàìjíríà ń sin Ọlọ́run a sin Ọlọ́run títí majority pastor wa wọn di 419 tán yanyan etí wọn ò lè kan Jerusalem wọn ń kan láwọn ṣọ́ọ̀ṣì Nàìjíríà àwọn àfáà wa ní Nàìjíríà wọn máa kéwú títí wọn máa kéwú jà wọn ọmọ Saudi gan lọ Ọlọ́run ló mọ iye àfáà tó ti dẹlẹ́bọ tó ti di 419 kabẹ́ lé ìlú tí a bá ti ń sin lọ́run àánú Ọlọ́run máa ń bẹ́ẹ̀ ni mọ́sálásí tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ pọ̀ ju ti Saudi lọ chọ́ọ̀chì tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ pọ̀ ju ti Jerusalem lọ àmọ́ o à ń sin lọ́run ni Ọlọ́run ò sí lára wa ìjọ jẹyọ lára ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn olórí wa ǹjẹ́ wọ́n fi ṣe rere fórílẹ̀‐èdè yìí ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni tí kò ní ká dánwò coronavirus kó tí kò sọ kó ti Nàìjíríà bẹ̀rẹ̀ ìbá ti kú ẹnìkan nínú wa àṣì àṣírí àṣì tí ń ṣẹlẹ̀ yìí àṣọlọ́run fẹ́ tú àṣírí àwọn olórí Nàìjíríà àṣà ní hospital ẹ̀yọ kan tó capable láti gbárù fìtínà yìí dúró àfi kásáré máa sẹ́ndì owó sílùú Èkó pé kásáré máa build hospital míì ká máa tètè make makeshift hospital tó lè jẹ́ ibi tí àwọn tí wọ́n bá ti kó coronavirus tí wọ́n máa dé sí a ní nǹkan fún emergency bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà fún ètò emergency lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni wọ́n ń wò ẹ wo tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wàláhì mo fọlọ́run búra ànílùú tí jẹkújẹ bá pọ̀jù kò lè rojú tó dodo sọ wọn kò lè dàgbà ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kó lè wó ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kó lè dà ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kó lè dà ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kó lè dà ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tó lè dà. ẹrú Ọlọ́run kan ló bí Imam Ali ló bí léèrè ó ní rẹ̀ Ali sífúlànà dúníyà. sífúlànà dúníyà. ó ní rẹ̀ Imam Ali ròyìn fún wa kí ni jẹ́ ayé. faqala Aliyu. Sayyidina Ali bá dá wọn lóhùn. ma asifu min dari. àsọwọ́ bẹ̀lẹ́wọ̀ ẹ̀yin olówó Nàìjíríà àdánwò wa dé ẹ wá ń donate bílíọ̀nù ẹ bá ti donate owó ẹ rí London sálọ ni ẹ rí Amẹ́ríkà sálọ ni ẹ rí lumi sálọ ni gbogbo bí tẹ́lẹ̀ sálọ ibẹ̀ lọ́lọ́run dé àdánwò sí. faqala Aliyu. ẹ wá lé yín wálé ẹ wá délé tẹ ẹ wá bẹ̀rù kíkíní yọ ọmọ kàyín mọ́lé kì í ṣe nítorí Ọlọ́run kálukú à ń kó bílíọ̀nù jáde àṣẹ ní bílíọ̀nù tó pọ̀ tó báyìí lọ́wọ́. ọmọ Nàìjíríà ẹ wáyé mọ́yà ẹ ń bẹnu yìí tó donate 2.5 billion 2.5 billion tó kọ́ standard hospital lágbàáyé ẹ lọ wò ó gbogbo àwọn tí wọ́n donate owó yìí ẹ lọ wò lútẹ́nì kọ̀ọ̀kan wọn ti jáde kí ni wọ́n ṣe sílùú wọn tó pàtàkì bẹ́ẹ̀ ṣèjọba nìkan ní ìtùlù ṣe ni gbogbo ìlú tó bá dáa tó lóko lágbàáyé kì í ṣèjọba nìkan ní ìtùlù yẹn ṣe gbogbo orílẹ̀-èdè tó bá lépo bí pàápàá jùlọ láwọn ilẹ̀ Lárúbáwá 70% ti kànga epo oil well níjọba máa ń control 30% wọ́n máa ń pín fáwọn ọmọ ìlú náà ní bí àwọn ọmọ ọba owó tí wọ́n bá rí ń bẹ̀ àwọn èèyàn ò fi employ àwọn èèyàn wọ́n fi establish industry wọ́n á fi wá kó àwọn tó dáa sílùú wọn ẹ lọ wo olú Dubai mélòó ni tíjọba kọ́ nínú gbogbo tó sọ ní Dubai tí tó lówó yìí ìbá àwọn tí wọ́n fún ní kànga epo ni ẹ lọ wo olú Mẹ́kà Aburajil Bait tí ń bẹ níwájú Mẹ́kà ilé tá a gó ń bẹ lórí ẹ ọmọ ọba ẹyọ kan lọ́dà kọ́ ebo náà ní kànga epo ni ó sì kọ́ tán ó ní gbogbo owó tí wọ́n bá pa bẹ́ẹ̀ wọ́n fún wọn tún haram sí àmẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin tí wọ́n fún ní kànga epo ẹ̀yin àti fámìlì yín nìkan lẹ̀ ń dáná ìjọ ìyá bá dé ẹ̀yin àti fámìlì yín nìkan náà lẹ́jọ́ jẹ̀yà náà mélòó nínú ẹni tí wọ́n fún ní kànga epo ní Nàìjíríà lóronú ó yẹ kémi náà kọ́ kinní kan tí ó dàbí Cocoa House mélòó yín lóronú ó yẹ kémi náà kọ́ hospital ńlá kan tí wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa lọ sí London mọ́ nítorí pé wọn gbádùn
mélòó yín ló ronú pé mo fẹ́ sọ ìlú kan mo fẹ́ sọ di tourist center tó jẹ́ pé gbogbo ayé ní ọmọ wa wò lẹ́dùrún nǹkan mèremère tó kún Nàìjíríà yìí tó yẹ kí wọ́n máa ti ìlú òkèèrè wá wò ǹjẹ́ ẹ ronú bẹ́ẹ̀ wọ́n sì fún yín ní kànga epo ẹ̀ ń dáná àtẹ̀yìn àtàwọn ọmọ yín ẹ pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ìjọ tẹ́ pàdé Ọlọ́run láti mọ̀ gbogbo ìlú tó bá ní kànga epo bẹ́ẹ̀ àwọn ọmọ ìlú máa ń fi kànga epo tí wọ́n bá fún wọn oil well wọ́n fi túlù wọn ṣe ni ẹ̀yin fi ti yín bàlú yín jẹ́ ni bẹ́ẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ tó yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mi ò sọ̀rọ̀ ìjọba bí mo ṣe ń bá lọ yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń bẹnu yín tó lè dá ọ̀rọ̀ electricity yanjú gbogbo owó tẹ̀ ń dájọ́ 2 billion 3 billion 10 billion tẹ̀ ń dájọ́ yìí bẹ́ẹ̀ bá dájọ́ látijọ́ yìí lórí electricity ni ìwọ̀nba làdáwọ̀ ọmọ Nàìjíríà iná electricity òní major ti jẹ́ kí country ó tètè develop economically ìlú tí o bá ti ní electricity bó lẹ ṣe fẹ́ develop àmọ́ kàn yín balẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ ṣe fàájì tẹ́ ẹ bá fẹ́ gbádùn ayé ẹ kọrí sí Dubai tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín kẹ́kọ̀ọ́ ẹ̀ràn lọ London tẹ́ ẹ bá fẹ́ lọ́làjú ayé ẹ lọ Amẹ́ríkà àmọ́ níjọ́ tẹ́ ẹ bá kú ẹ ní wọn gbọ́dọ̀ sìnkú yín sọ Nàìjíríà ni wọ́n gbé wá ẹ wá sọ Nàìjíríà di bẹ̀rẹ̀ grand gbogbo owó tẹ́ ní owó gbogbo tálíkà níbẹ̀ lọ́wọ́ yín Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín ìjọ tọ́lọ́run ó béèrè àtọ̀nà tọ́lọ́run ó gbà béèrè láti. kí lẹ́lí àlì Yusufu lànà dúníyà. ẹbú Ọlọ́run kan ló bi Sayyidina Ali léèrè ó ní rẹ̀ hali síf lánàá dúníyà ròyìn fún wa kí ni ń jẹ ayé gan. faqala Aliyu. ọmọ Nàìjíríà ẹ̀wọ̀ ayé máa yà á pọ̀ Sayyidina Ali ló bá fọ̀hún. ma asifu min dari. ó ní kí ni mo fẹ́ ròyìn nípa ayé nípa alẹ́ kan kí ni mo fẹ́ ròyìn. ilé tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ pírọ́blẹ̀mù ni ilé ayé tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé gbígbé wàhálà ni wa akhiruha àdánwò ni ajáde lábẹ́ ìyá wa tomijé ẹkún la fi jáde ìnira nìyá fi tì wá jáde lábẹ́ àwa náà dáyé tán abú ẹkún ni tomijé la fi dáyé à ń dàgbà láyé bàbá fẹ́ rákòrò wàhálà a fẹ́ dìde náà ro wàhálà a fẹ́ kẹ́kọ̀ọ́ wàhálà bá a kẹ́kọ̀ọ́ tán fìtínà ìbẹ̀rẹ̀ ayé kí lẹ fẹ́ kí n rò fún yín lára ayé tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ wàhálà ni fìtínà ni. wa akhiruha fana'un. kí lẹ fẹ́ kí n ròyìn fún yín ayé tó jẹ́ pé òpin rẹ̀ fana'un emptiness ni ó gbẹ̀yìn nothingness tó bá wáyé náà tó bá wá rí tán àìnírí mọ́ náà ni ó tún gbẹ̀yìn. halaluha hisab. ó gbọ́yé àìnírí mọ́ ni ó gbẹ̀yìn ẹ̀. ẹni ó lówó jù láyé lónìí Bill Gates ọjọ́ kan bọ̀ tí ó jáde láyé tó bá sanwó báyìí lẹ́yìn ìgbà tó kù bá kú tí wọ́n bá ń gbé ọwọ́ ẹ̀ tí ń sanwó lẹ̀ báyìí ètí ń wí fáyé ni pé Allah fansuruni qad kharajtu bila shay'in Allah fansuruni qad kharajtu bila shay'in Allah tanzuruni ẹ̀rí mi ni ẹ̀rí ni wọ́n wí fún mi láyé títí mi ò gbọ́ kọ́dé kharajtu mo jáde láyé. tí a bá fún Bill Gates ní ordinary $1 níjọ́ tó bá jáde láyé bọ́wọ́ rí ó ṣèṣe ni kò lè mú wa. gbogbo olówó Nàìjíríà ó bẹ̀rẹ̀ látòrí ẹni olówó jù Dangote níjẹ́ ẹ bá fẹ́ jáde láyé ọwọ́ tó bá jù báyìí tẹ́mi bá tán ìṣàrà tán ní ìṣèwàsí fún ẹni ìṣèwàsí fún tẹ̀dọ́lá ó ń ṣèwàsí fún bàbá Glo ó ń ṣèwàsí fún gbogbo olówó Nàìjíríà. qad kharajtu bila shay'in. òkú ọmọ sọ fún gbogbo ẹni tí bẹ́ẹ̀ àmẹ́lẹ̀ rí tó bá sọwọ́ báyìí tẹ́ bá gbé ọwọ́ rẹ̀ sókè tọwọ́ sí báyìí ètí sọ fún yín pé qad kharajtu bila shay'in bílíọ̀nù mi ń bẹ lákàntì kò wúlò fún mi mọ́ aṣọ mi ń bẹ lé kò wúlò fún mi mọ́ mọ́tò ń bẹ ní gáràjì nígbà tí wọ́n fẹ́ ta lọ́jà kò wúlò fún mi mọ́ gbogbo tí mo ní kò wúlò mọ́. tẹ́ bá lọ wo àwọn kan tí wọ́n ń sìkì láyé àwọn olówó kan bẹ láyé tówó tí a ní ò wúlò fún wọn mọ́
bíi tìyín náà ni ẹ tètè náwó yìí fún tálíkà ní ká ẹ máa ná ṣe sàrà ẹ tètè establish kórílẹ̀-èdè Nàìjíríà ó develop kó tó dijọ́ tó jẹ́ pé machine ni wọ́n fi máa yí bọ́dì yẹn kó tó dijọ́ tẹ̀ ní lè jẹ mọ́tẹ̀ ní da oúnjẹ màmá tó jẹ́ pé tí wọ́n bá fún yín lóúnjẹ wọ́n mọ̀ọ́mọ̀ fi ẹnìkan tì yín ni bẹ́ẹ̀ bá ti rẹ́ ni bírè yín ọmọ sọ fún yín pé oúnjẹ lélẹ́yìí ó lè tọ́sẹ̀ kankan tó dà mọ̀ pé oúnjẹ lélẹ́yìí gbé wá bí wọ́n ṣe tọ́jú wọn lu òyìnbó ni tí wọ́n bá gbé èèyàn àwọn kan bẹ nínú olówó ayé ọlọ́lá ayé gbogbo tó ní láyé lójú kan náà lọ́wọ́ tí wọ́n bá fẹ́ wọ aṣọ fún machine wọ́n fi gbé ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n yí po tó bá fọ́gbẹ́ ara wọn a bá nù ó ti kú lẹ́ni tí wọ́n wẹ̀ ẹ mọ̀ pé tí náà lè rí bẹ́ẹ̀ aláǹtẹ̀ǹdùrú ni. ọdẹ faraji tó ń tẹ̀lé àṣẹ aláǹtẹ̀ǹdùrú ni ọdẹ faraji tó ń tẹ̀lé àṣẹ. kí ni South Africa ní tọrọ ajé wọn tó fi dáa ju ti Nàìjíríà lọ kí ni wọ́n ní gan-an tẹ́ ẹ bá lọ béèrè nínú economic GDP Nàìjíríà ní tí a fi kó ọrọ̀ ajé jọ lórílẹ̀‐èdè kan GDP ti Nàìjíríà ó ju ti gbogbo Áfíríkà lọ àmọ́ síbi àwa látòsí jù àwa nínú okun à ń kígbe òǹgbẹ àwa láàrin oúnjẹ à ń kíbò sí ebi èyí ti jẹ kí ló dé àwọn orílẹ̀‐èdè tí wọn ò wúlò tó wá ẹ̀yin tẹ́ ẹ lówó tẹ́ ẹ lọ́lá ẹ sá kúò l'Amẹ́ríkà ẹ sá kúò ní London ẹ sá kúò ní Dubai ẹ sá kúò láwọn ìlú yẹn ẹ sá wálé nítorí pé ń bẹ̀rù pé kí coronavirus ọmọ kàyín mọ̀ torí pé ẹ gbọ́ pé ìlú tẹ̀ tún ṣe ibẹ̀ lọ́lọ́run wá níbẹ̀ ó fọkànbalẹ̀ ẹ wá sá wálé ẹ wá dákun àwọn ọmọ Nàìjíríà tí ẹ wá ń ṣiṣẹ́ lókè òkun tí ẹ bá sọ fẹ́ lómi pé wọ́n gbé plane Nàìjíríà kalẹ̀ ní tí wọ́n wí ni pé ẹ jẹ́ coronavirus ó pa àwọn bí ó dájú káwọn lọ kú Nàìjíríà lọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà gbé aeroplane kalẹ̀ káàkiri ayé ilẹ̀ Europe ilẹ̀ Britain wọ́n gbé aeroplane kalẹ̀ káàkiri ayé pé kí gbogbo àwọn ọmọ àwọn tí ń bẹ níta àwọn ọmọ bọ̀ wálé ìlú wọn gángan làdáwò tí ń ṣẹlẹ̀ àwọn ọmọ wọn sì padà lọlé àdáwò ṣẹlẹ̀ Nàìjíríà bí ẹ gbé plane nílé ọmọ Nàìjíríà ò ní wá nítorí ìkíni níbi ẹ̀bà ayé jẹ́ débi aláàtẹ̀ǹdùrú ní ọdẹ faraji tó ń tẹ̀lé àṣẹ aláàtẹ̀ǹdùrú ní ọdẹ faraji tó ń tẹ̀lé àṣẹ. tẹ̀síwájú kí ni mọ́ Málíkì ti wí. hisabu halalu hisabu. Sayyidina Ali ó ní kí ni mo fẹ́ sọ nípa ayé tó jẹ́ yí pé ìbẹ̀rẹ̀ rẹ̀ wàhálà ni òpin ayé òfò lẹ́yìn òfò ọjọ́ kejì ọjà. tó o bá ṣiṣẹ́ láyé tó o bá ṣe lọ́nà halal tó o jẹ́ haramu ó tún wá ṣèṣirò rẹ̀ wájú Ọlọ́run. Mansu ilà fútinà Ọlọ́run ò ní béèrè ìbéèrè lọ́wọ́ ẹnìkan lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ pé wá ṣèṣirò sẹ́rẹ̀ àfẹ́ni Ọlọ́run bá fẹ́ fìtínà ẹni Ọlọ́run bá fẹ́ sọ sínú Ọlọ́run ó kọ ẹ̀ṣán rẹ̀. Tẹ̀síwájú. Ó ní kí ni mo fẹ́ béèrè ilé tó jẹ́ pé tó o bá jẹ haramu níbẹ̀ ìyà ló jẹ kan ìyà ayé ìyà ló tún jẹ níwájú Ọlọ́run. ẹni stẹ́gìnà fi ha fitanu. ẹni ọba lówó tọrọ ọ̀rọ̀ láyé fitanun trial ni fitanun àdánwò ni fitanun orí burúkú ni fitanun ìbànújẹ́ ayérayé ni téèyàn bá lówó láyé tọrọ kan rẹ̀ ò lè balẹ̀. dami lóhùn. wà á máa ní fúta kọ̀ọ̀rọ̀ fi ha. ń bẹnu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí à ń jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé èmi ti gbọ́ tẹ́nìkan ti sọ wọ́n ṣe kínní kan wọ́n lórí rédíò ló ti wí fóònù program ó ní bí tí ìyà ń jẹ òun dé bí coronavirus bá máa lé òun kọ́ máa bọ̀ òun fẹ́ máa lọ ètò ń tẹnu yà ètò gẹ́ aláàtẹ̀ǹdùrú ní. àkọlé faraji tó ń tẹ̀lé àṣẹ aláàtẹ̀ǹdùrú ní ọdẹ faraji tó ń tẹ̀lé àṣẹ. Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin lẹ bá jẹ́ o. pé lórí gbé lẹ́sẹ̀ ni ò pẹ̀kun fún wa o. pé lórí gbé lẹ́sẹ̀ ni ò pẹ̀kun fún wa. lọ́jọ́ tá a bá fààyè lẹ̀ lọ́wọ́ tó di kíyámà. pé lórí gbé lẹ́sẹ̀ ni ò pẹ̀kun. ẹ̀jẹ̀ ronú pé lórí gbé lẹ́sẹ̀ ni ò pẹ̀kun fún wa. pé
ni ó pẹ̀kún. Àlọ́jọ́ tá bá fa ayé lẹ̀ lọ́wọ́ tó lè kí a mọ̀ gbé lórí gbé lẹ́sẹ̀ ni ó pẹ̀kún. Tó bá jẹ́ pé ìjẹkújẹ tí wọ́n ń jẹ láyé ló fa coronavirus nílẹ̀ China ni ìjẹkújẹ Nàìjíríà transfer ní ti China kí ni wọ́n ń jẹ China ṣé tẹ́rí tí wọ́n ń jẹ ẹja tútù láàyè bẹ́ẹ̀ ẹja tútù làwọn ń jẹ sáwọn jẹ wọ́n sáwọn bórí àkìtì wọn lọ mú ẹdìyẹ títí yọ̀dé kán sì dáná sí kán máa jẹ ọmọ Nàìjíríà ń jẹ ẹdìyẹ títí yọ lára ẹ̀ nítorí ebi gbogbo bí ẹ bá dalẹ̀ sí àwọn tí wọ́n scavenge ẹ lọ wò bí wọ́n ṣe máa tú àárín ilẹ̀ wọ́n máa tú àárín páàdì tí ẹ yàgbẹ́ sí kí ni wọ́n ń wá tí wọ́n lè sọdowó wọ́n ń wá tí wọ́n lè fi jẹun ni ebi ń pa ọmọ Nàìjíríà fa ìnira pọ̀ lórílẹ̀‐èdè yìí lásìkò yìí wàláì mo fọlọ́run ọba búra Ọlọ́run ló mọ iye èèyàn lójúmọ́ ó ti sún èmi náà every second ẹ dákun àti jẹun látàná ẹ dákun àti jẹun láti jẹta ẹ dákun àti jẹun láti jẹrin ṣé bá ṣe mọ báyé lọ ni tá a bá ní coronavirus bá a ṣe ń bẹ̀ lọ́hùn ọlọ́mọdé ó jù báyìí lọ Nàìjíríà tó bá lọ jù báyìí lọ fọ́ta wa ibo la fẹ́ wọ̀ tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bá lọ di lockdown tẹ́lẹ̀ nìkan kan ò gbọ́dọ̀ jáde mọ́ bó o la ṣe fẹ́ ṣe ẹlòmíì ọmọ wọlé lọ bẹ́ẹ̀ ní kejì ẹ̀ tí wọ́n mọ̀ dùn bú ara wọn. Ebi ti dé ìjọba ẹ dákun ẹ kówó jáde ẹ sì ràn lọ́wọ́ ìjọba nìkan wá kọ́ ni mo fẹ́ bá wílé ọjọ́ tìjọba ń bọ̀ ọjọ́ ẹ̀yìn tẹ kówó jẹ tẹ fi wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yọ ẹnìkan péré nínú yín arábìnrin tó sá lọ ìlú èbó ń jọ òní dísẹ́lì àbíkínà pé owó tí wọn lò nìkan kó jẹ wọn ló tó kọ́ standard airport lágbàáyé standard airport tẹ̀yìn ó dé tínú ẹ̀yìn ó dùn pẹ̀lú mi lónìí airport yìí àwọn airport kan bẹ̀ láyé tó bá débẹ̀ inú rẹ̀ ó dùn bí kọ́ ọmọ jáde ní airport wọn wọn bọ́ bá ti wọ airport Nàìjíríà ooru ní ọ̀kọ̀ọ̀kọ̀ welcome ẹ káàbọ̀ ìdọ̀tí ní welcome ẹ káàbọ̀ àtàwọn nǹkan míì ẹ dákun ẹ já ronú gbogbo owó tọ́lọ́ ń kó fún wa kí la fi ṣe ẹ̀yin díẹ̀ dẹ̀ pin owó ẹ pin awọ ẹ ń pera yín lólówó lójú aráyé ọba tó láyé lọ́run sì mọ̀ pé lòsì ní tọ́lọ́ lọ́run mọ̀ pé tòsí tó bá dọ̀run gbogbo àwọn tẹ́ ẹ kówó wọn jẹ ni wọ́n di ọlọ́rọ̀ níwájú Ọlọ́run ẹ̀yin ọ̀wá di ó tòsí Bíbélì ní kí ni àǹfààní ọmọnìyàn tó jèrè ayé tó wá sọ ẹ̀mí ẹ̀ nù ẹ wò ó ń bẹ́nu yín tó donate 10 billion ibo ló ti rí owó tálíkà a sì fi ń jẹ aráàlú níyà ẹja bẹ̀rù Ọlọ́run alátẹ́ndùrú ni. kọ́ni kàrájì tó bí láṣẹ alábàṣọrò ni kọ́ni kàrájì tó bí láṣẹ. àkọ́kọ́ ní kílù ọjẹ́lù tí ń sin lọ́hùn Ọlọ́run a máa fẹ́ràn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní justice hadith Ànábì ní inna Allaha hukumat al-adila walau kanat kafira. Inna Allaha ma'a hukumat al-adila. Almighty Allah will always be in support of a just government. Just government. Ìjọba tó bá dúró déédéé tí kì í ṣe pé ọmọ tálíkà jí fóònù 10,000 gbé aníkan lọ sọ́sẹ̀ wọn 20 ọdún. Àwa rẹ̀ ni ó jí bílíọ̀nù gbé nítorí ipá àgbà díẹ̀ lọ́wọ́ ẹ̀ àwa ni máa lọ má ṣe sẹ̀mọ́ o àti gba díẹ̀ àti pádùn rẹ̀ àti gba díẹ̀ kú lọ́wọ́ rẹ̀. Ṣé bọ́ọ̀mù kan ni wọ́n sún náà ló Èkó níjọ́sí nítorí kó jí agolo gàdí wọ́n sì sọ táyà sí lọ́rùn wọ́n sì sún náà. Àwọn kan ni wọ́n sì ń di odidi orílẹ̀-èdè tẹ́nìkan orí nǹkan ṣe sí wọn olóṣèlú nìkan láráyé ń bú ni gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tí ń bó lóṣèlú ṣiṣẹ́ ń kọ́ ṣe é lérò pé lóṣèlú lè jí wọn kọ́ mọ́tọ́ tó ṣiṣẹ́ ìjọba ọba support. Àwọn kan bẹ wọ́n bá president jẹrin ṣe wọ́n bá ti jẹta ṣe wọ́n bá tàná ṣe gbogbo tí bá ṣẹlẹ̀ wọ́n jọ mọ̀ ní. ń bẹ ní òṣìṣẹ́ ìjọba tó lówó ju gbogbo olóṣèlú tí ń bẹ Nàìjíríà lọ. Àwọn òkú olójú kan torí ẹnìkan pariwo wọn olóṣèlú nìkan là ń pariwo bá a bá fẹ́ kí ìlú yìí ọ̀dà àfi kí gbogbo wa ó change ẹ jẹ́ ká change ẹ jẹ́ ká change àní ìlú tìjẹkújẹ ẹ pọ̀ jù kò lè rojú ìlú tí ò bá sí ìlú tó dodo sọ́wọ́n ò lè dàgbà o ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tún lù ṣe ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kúlídà ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tún lù ṣe o ẹ
jẹ́ ká pawọ́ pọ̀ kó lè dá o ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tó lè dá. Ànábì ní Ọlọ́run máa bẹ pẹ̀lú ìjọba tó bá dúró déédéé. Kódà bó jẹ́ pé kò sí mọ́sálásí ńbẹ̀, kò sí chọ́ọ̀chì ńbẹ̀, kèfèrí ni wọ́n, ẹbọ ni wọ́n ń ṣe, àmọ́ wọn ò kówó ìlú wọn jẹ, wọ́n dúró déédéé, wọ́n ń lò dájọ́ òdodo. Kódà bí ò sí mọ́sálásí ẹyọ kan bẹ́ẹ̀ Ọlọ́run máa dúró tì lù. Lọ́fà àti London, lọ́fà àti Amẹ́ríkà, justice ni wọ́n dúró déédéé lórí òfin ìlú wọn. Ẹni ìkàtọ́ bá ṣẹ̀ lọ́ba ògè lọ́fà àti Saudi tọ́lọ́run fi ń bẹ lẹ́yìn wọn. Ká ní Saudi ò dúró déédéé ni Ọlọ́run ò ní pé torí pé bá tẹ̀lé àtìkì bẹ́ẹ̀ tí wọ́n bá dùn justice Ọlọ́run gan tún padà ni. Alọ́lọ́ ní bó bá jẹ́ pé kèfèrí ní lo òfin ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ètò ayé ìlú tí bá ń lo òfin tí wọ́n dúró déédéé tí wọ́n rẹ́ra wọn jẹ kódà bí ò sí mọ́sálásí ń bẹ̀ kódà bí ò sí chọ́ọ̀chì ń bẹ̀ Ọlọ́run lémi Ọlọ́run ọmọ wà pẹ̀lú ìlú náà tó bá dọ̀run ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jìyà pé wọn ò ṣe tọ́lọ̀. Ẹgbẹ̀rún àdúrà kò ní kí Nàìjíríà ó fi da bàbá wa wò lọ́tà wò bọ̀ á ní ẹja ṣàdúrà gbogbo mọ́sálásí ẹja gbàwẹ̀ ẹja ṣàdúrà gbogbo chọ́ọ̀chì ẹja alọ́ ọ̀sọ́ òru títí gbogbo wa dòru gbogbo wa gan dòru mọ́sọ̀ òru lọ changes náà wà dà nítorí pé kí ni àchéǹjì wà. Al-Qur'an ní falamọ́ nzágù azagallahu qulubahum ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ change ẹ̀mí yín nígbà yẹn bá change lèmi Ọlọ́run náà wà change ẹ̀mí yín change ẹ̀ ń ṣàdúrà ò lè gbà. Ọlọ́run sọ Ànábì sọ fún wa nínú hadith Ànábì ní Ọlọ́run sọ fún pé arákùnrin kan rìnrìn àjò kan gbogbo ara ẹ̀ ló dọ̀tí gbogbo orun orí ẹ̀ ló ti rún ó wá mọ́ méjèèjì ń tẹ́wọ́ méjèèjì sánmà ó wá ń pariwo ya Rabbi Ọlọ́run gbàdúrà mi jẹ́lu yọ̀ọ́dà jẹ́rúlẹ̀dè yọ̀ fọkànbalẹ̀ Ànábì wa ni wa mat'amuhu haramu àmọ́ tí ń jẹ sẹ́nu haramu ní jẹ wa mashrabuhu haramu ní tí mu sẹ́nu haramu ní jẹ wa malibasuhu haramu aṣọ táwọn aráàlú yẹn ń wọ̀ haramu ló ń jẹ haramu lómi haramu laṣọ tí ń wọ̀ wọ́n fi yabil haram wọ́n yí bí ìdí nínú gbẹ nínú bàjẹ́. Ànábì wa béèrè Ànábì wa sọ yìí pé báwo lọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà rúùlù náà ẹ ń jẹ haramu ẹ ń mu haramu ẹ ń wọṣọ haramu ẹ ń yí nínú bàjẹ́ kò sí àdúrà tẹ ẹ lè ṣe bó lọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà lórí. Àwọn ọmọ orílẹ̀-èdè wa tí wọ́n fọ́n káàkiri àgbáyé ṣe lérò pọ́tẹ́ wọn lọ́rùn ní ìgbà wọn ò rí bí gbà ní gbogbo tó yẹ kó tọ́ sí mílíọ̀nù èèyàn ẹnìkan ti kó sọ́dọ̀ nínú àwọn tí wọ́n ń travel kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n lọ gbaná desert ọ̀nà Libya wọ Europe ọmọ Nàìjíríà pọ̀ mbẹ́ ẹ mọ iye ọmọ Nàìjíríà tó ti kú sórí Mediterranean Sea nítorí pé kó lè bá a dá nǹkan mọ́kàndínlógún ní ẹ̀fín ní Nàìjíríà dáa ju gbogbo ilẹ̀ Áfíríkà lọ nínú nǹkan mọ́kàndínlógún yẹn ẹ jẹ́ sáré sọ díẹ̀ àkọ́kọ́ ń bẹ wọ́n làwọn la nílẹ̀ tó dáa jù nínú gbogbo Áfíríkà ilẹ̀ tó dáa fún agriculture àwa la ní jù ẹlẹ́ẹ̀kejì nínú gbogbo ìlú tó jára mọ́sẹ̀ Nàìjíríà jẹ́ kan ebi ńlọ fa ń táwọn ọmọ South Africa fi ń yọ àdá sáwọn ọmọ wa àwọn ọ̀jára mọ́sẹ̀ ni ọmọ Nàìjíríà ti ń fa iṣẹ́ mẹ́rin pọ̀ ń bẹ London ń bẹ l'Amẹ́ríkà yóò ṣiṣẹ́ láti aago 7 àárọ̀ ó di aago 3 òru kó tó wọlé torí kó lè jẹ kó lè mú ni torí kó lè rí nǹkan fi ránṣẹ́ sára lé ni ẹnìkan wá ní ọlọ́mọ Nàìjíríà ò lẹ ọmọ Nàìjíríà ò lọ́jọ́ lẹ ẹ lọ wo ọmọ Nàìjíríà l'Amẹ́ríkà ẹ lọ wo bí ẹ ṣe ń jalamba ẹ lọ wo bí ẹ ṣe ń ṣe wàhálà kan lè bá jẹ́ nǹkan láyé ọmọ Nàìjíríà kì í sọ̀lẹ ní gbogbo Áfíríkà kò sí ìlú náà kò sí orílẹ̀-èdè náà tó jára mọ́sẹ́ tó wà hardworking tó tó ọmọ Nàìjíríà lára arú nǹkan tọ́lọ́n tó fi kẹ́ Nàìjíríà tí ò ká ìlú yòókù òun ni pé Nàìjíríà jẹ́ kọ́ńtì kan tó jẹ́ pé èdè wa ti pọ̀ jù 52 languages là ń sọ Nàìjíríà different culture la ní síbẹ̀ abára wa gbé àwọn kan ò ní ju language ẹyọ kan lọ wọn ò gbádùn látàárọ̀ dalẹ́ tí ó bá sì Boko Haram tó wọ Nàìjíríà tí ń pé òkè ọya yẹlẹyẹlẹ Áfíríkà odidi la wà lára ń tọ́lọ́ tó fi kẹ́ Nàìjíríà òun ni pé ń bẹ nú ẹ̀ tó jẹ́ pé ó di bí ẹ̀ẹ̀mejì tí wọ́n ti declare Nigeria as the happiest people in the world
ara ọmọ Nàìjíríà gba ìyá pọ̀ ṣé bí búrẹ́dì lásán lọ́wọ́ Ghana tí ìlú wọn tún jọ sí mọ iye gba búrẹ́dì tí wọ́n Nàìjíríà mọ iye gba sùn tí wọ́n ara Nàìjíríà yìí mọ ìyà gbogbo tó bá yóò ṣẹlẹ̀ rìn ní Nàìjíríà ó fi rìn ọ̀rọ̀ coronavirus bó ṣe burú tó yẹn ọmọ Nàìjíríà wọ́n tún sọ di kọ́mẹ́dì wọ́n wá ọ̀nà tí wọ́n fi rẹ́rìn láàrin ìnira bẹ́ẹ̀ bá di ọmọ Nàìjíríà lókun lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n fún wọn lẹ́gba tára bá tù wọ́n ní ìṣẹ́jú kan wọ́n wá àwàdà tí wọ́n dálẹ̀ láàrin ara wọn inú Nàìjíríà yìí bàjẹ́ the happiest people in the world ọmọ Nàìjíríà kì í sábà rojú kókókó torí pé kí ni Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ lára ń tọ́nà ń ṣe fún Nàìjíríà ní gbogbo àgbáyé Nàìjíríà ni ẹ ti ń bíbejì jù ẹ lọ wo gbọ́ra ẹ lọ wo ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé bí ìgbà tí à ń gbé ìbejì ní lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́lọ́hún fún kọ́ńtì mi lára nǹkan tọ́lọ́hún tó fún Nàìjíríà tí ò fún ìlú mi ni wípé Nàìjíríà ní tí bá ń bẹ lọ́wọ́ wa a máa ń lò ó dáa ju ẹni tó fún wa gan lọ Nàìjíríà gbóyìnbó ju Britain lọ Nàìjíríà gbóyìnbó ju Amẹ́ríkà lọ Nàìjíríà gbọ́ lárúbáwá jẹ́ àwọn ọmọ Saudi lọ ọwọ́ àkùwà rẹ̀ tá a fi lò ó tí ó fi wúlò fún wa ẹ dákun ọ̀rọ̀ tìjọba ọ̀tọ̀ nìyẹn odidi tọ́pìkì níjọba ìjọba ṣẹ́dá kò ṣẹ́dá kọ́ là ń sọ léyìí eléyìí tí mo ń sọ ni pé ṣé ìjọba náà ní dá gbogbo ẹrú ẹ wo bá a ṣe ń dín scale kù lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́ọ̀ lọ rẹ po bí a ṣe láwọn dínwó lórí epo yẹn wọ́n dínwó ni o wàláì majority mítà wọ́n ti ṣẹ́ẹ̀tì ẹ̀ pa kódà ẹlòmíràn tún ṣẹ́ẹ̀tì tẹ̀ pé 100 naira per litre ìwọ lọ́ọ́ rẹ po wò lọ́ọ́ ra sínú kẹ́ẹ̀gì kó rí tí ó ṣẹlẹ̀ bọ́mọ Nàìjíríà ń ta sọ wọ́n ti mọ̀ bí wọ́n ṣe ń dín ọ̀pá sọ́ọ̀kù kíní rúùlù yẹn tí bá ti ń fa tí ń ṣe báyìí tí ń ṣe báyìí ó ti yọ tí ó yọ omi fake ó kún Nàìjíríà gbogbo òkè omi tí wọ́n bá sà wọ́n ń lọ ọ̀rọ̀ míì sí ní omi kànga wọ́n dẹ̀ tún sí ilé padà kálukú sí mọ́ ọlọ́dẹ ń sànù wá àsìkò ẹ lọ wo majority àwọn tí wọ́n ń ta kárọ̀tì tí wọ́n ń ta kùkúmbà ta nkankan omi ìdọ̀tí ni wọ́n fi fọ̀ wọ́n ń kó mi jáde nínú gọ́tà báyìí ó kórìí net táwọn èèyàn wa tí wọ́n ti rí ọmọ Nàìjíríà jẹ síbẹ̀ coronavirus ọmọ bíi àwa ta ló sọ pé Chinese ní jẹun tó burú jù Nàìjíríà ń jẹun tó burú ju Chinese lọ àní wọ́n ń kó nǹkan nínú gọ́tà wọ́n sì ń ta fọmọ Nàìjíríà sì ń jẹ a sì tún bẹ láàyè bóyìnbó bá jẹrú ẹ̀ yóò ti pẹ́ ní mọ́ṣúárì níbi tọ́nà ń ṣàánú Nàìjíríà dé ẹ wá dákun bá a bá wá ro gbogbo ẹ̀ àwa náà ní kára wa tìjọba ń bẹ lódìdí lọ́tọ̀ ọmọ Nàìjíríà ṣé dandan ni kó jẹ́ pé ìjọba ni ó máa ṣe títí gbogbo everywhere ni àní lágbàáyé gbogbo àwọn tí wọ́n bá fún ní kànga epo wọ́n lo kànga epo yẹn fi tún lu wọn ṣe ni ṣèjọba Dubai nìkan ló kọ́ gbogbo tí ń bẹ ní gbòòrò Dubai ni gbogbo gbòòrò London àgbòòrò Amẹ́ríkà ṣé ìjọba nìkan ló tún bẹ̀ ṣe ni àwọn ọmọ ìlú ṣe tọ́jà sílùú ni ẹ̀yin náà tún lu yín ṣe títí iwájú ilé olówó mi kànga tí ń bẹ lójú ọ̀nà títì rẹ̀ wọ́n fẹ́ lè máa pọn mí bẹ̀ odijọ́ tìjọba bá tó rántí ó yẹ káwọn da ọ̀dà síbẹ̀ yóò ní mi ò kí ń ṣèjọba náà báná ṣe lè sọ pé kí n máa da ọ̀dà street light ó ṣòro fólówó mi ní tí ó wúlò fún security tiẹ̀ gan gbogbo nǹkan wọ̀nyí ẹja rántí ọjọ́ ẹ̀san ẹja rántí ọjọ́ ta useless ẹja rántí ọjọ́ tí gbogbo ta ni tí ó tàn yanyan. ẹrù ọjọ́ yẹn lọ yẹ kó bẹ dá. Umar bin Abdulaziz wọn bí léèrè wọn sá àìsàn ọjọ́ kan àìsàn yẹn ti wá dojú ikú ó ti wá rí rádaràdà Ọlọ́run o àwọn àìsàn kan bẹ láyé tí máa sọ yẹn dàkísà Ọlọ́run ṣàánú wá bí Ọlọ́run àwọn tí ń ṣe lọ́wọ́ Ọlọ́run fún wọn lálàáfíà ọ̀rẹ́ kan wá wò ó wá ní ọ̀rẹ́ mi ìwọ lọ dà báyìí kí ni Umaru wá wí ibn Abdulaziz. Faqala Umaru kayfa bi law ra'aytani ba'da thalasi layalin. Olọ́rẹ́ mi kí ló tí ì rí báwo ni ìbá ṣe rí tó bá jẹ́ pé ńjọ́ tí mo bá kú tán gbogbo ẹ̀yin bílíọ̀nù ní àtẹ̀ní donate bílíọ̀nù ẹ̀ wá gbọ́ tó bá jẹ́ pé jọ́ kẹta lẹ́yìn ìjọ́ tí mo kú tán lọ́ba wá wò mí nínú sàré. Idha turihitu fil qabri. Àkọ́kọ́ tí ẹ̀mí bá bọ́ lára ènìyàn ìṣẹ́jú 5 péré lọ́lọ́run fún brain wa ó pọ̀ tán ìṣẹ́jú 10. brain ẹ̀dá ní ọ̀kọ̀ọ̀kan melt brain yẹn ọmọ yọ bí ìgbà tí iná ń yọ rọ́bà òun ni ó di omi brain ní máa jáde nímú jáde lẹ́nu ní wọ́n fi máa ń fi òwú dí òkú nímú àtẹnu àtẹtí
brain yẹn ọmọ yóò di omi lójú ẹsẹ̀ ni ìyẹn ti tán nìyẹn ó wá ní tí wọ́n bá gbé mi sí sàré. wọ́n kú tè àti àkùfá ní. ó bá dijọ́ kẹta táwọn ìdín tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fàmí lásọ̀yà aṣọ funfun tí wọ́n fi bò mí láṣìírí gbogbo owó tí mo ní ó di tẹni ẹlẹ́ni gbogbo ọlá tá a ní ó di tẹlòmíì àwa láṣẹ ìṣirò ọ̀sẹ̀ àwọn kan sì ń jà sówó yẹn lọ́wọ́ tí wọ́n ó pin ẹni tí ń bẹ̀ nù kòtò ni ó sì ìṣirò ọ̀sẹ̀ ó ní bó ni ó ṣe jẹ́ tó bá jẹ́ pọ̀ ọba rí mi níjọ́ náà táwọn ìdí ń fàmí lásọ̀yà tẹ̀síwájú. wasara dúdú aláàkàdì. wasara dúdú aláàkàdì ọmọ nàìjíríà kí ló dé tẹ wáyé máyà wasara dúdú aláàkàdì tí ìdí wa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ mítìnì lẹ́rẹ̀kẹ́ mi ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún àtẹ̀rẹ̀kẹ́ òsì ìdí ọgbà ẹnu wọlé wọn máa jáde létí ìdí ọgbà imú wọlé yọ jáde lẹ́yìn jù nínú tí ìdí kọ́kọ́ máa ń jẹ lára ènìyàn láyé olójú wa méjèèjì torójú ènìyàn máa ń dùn lẹ́nu ìdí ọwà pèbọ ẹyinjú yẹn wọ́n jẹ ẹyinjú yẹn tán pátápátá tí ò ní kù kankan bẹ̀ wọ́n jẹ awọ wọ́n jẹ ẹyinjú wọ́n jẹ ètè wọ́n jẹ gbogbo awọ tọ́lọ́ ń dàbò orí wọ́n wọnú etí wọ́n á máa jáde nínú wọ́n á wojú ara wa ìdí bí 10,000 ni ó wà lójú ara tó fi ń dayé làmú. La ilaha illallah. ìkànnì ọjọ́ rí ìtàlẹ̀ ni ó jẹ̀dọ̀ wàláhì mo fọlọ́ ń búra ìdí tóbìnrin kó lẹ́kẹ̀sì ọmọdé ni ó fi jẹ káyìn ọmọdé ni ó fi jẹ ọmọdé ni ó fi jẹ tẹ̀síwájú. wákàlà àìní. ó nígbà tó bá jẹ ojú mi tán yányán tí ò sí nǹkan kan bẹ́ẹ̀. wàwákọ̀ àtúrọ̀bù fi àwọn fi. tí ẹrù pé wá já wọnú sàré tó dà sí mi nímú táwọn ọdẹ wá bẹ̀rẹ̀ sí ní rísẹ́ẹ̀sì lórí imú tí ń dán gbogbo ìgbà imú tó gùn imú tó kúrú imú tó gbé mú òkè imú tó gbé mú sálẹ̀ ìdí ni ó jẹ gbogbo ẹ̀ tẹ̀síwájú. wàláhì. onítọ̀ bá rí mi nígbà yẹn mo fọlọ́ ń búra. làkọ́dí kúntù aṣáàdàtẹ̀gì yìí ràn. onígbà yẹn lọ ọba mọ̀ pé mo ti change burúkú ju tó lérò lọ. wàláhì mo fi Ọlọ́run búra gbogbo ẹ̀yàn olówó yìí ọmọ olówó tí bá bẹ́ẹ̀ kú ti yẹ ẹ kú níjọ́ tẹ ẹ lẹ́ẹ̀sìn náwó tẹ̀ ń ṣe pati tọ́ ọ bá lè lọ sí pákó lórí òkú bàbá rẹ ni ìbànújẹ́ òní jẹ́ òjẹun fóṣù kan òórùn ni ó ti gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ìwọ kó wo pé kílẹ̀ ń jó lé lórí òkú ọmọ ènìyàn dá ayé wa láti súnmọ́ bẹ́ẹ̀ yẹn bá kú 24 hours á bẹ̀rẹ̀ sí ní wú gbogbo abẹ́ wa yóò bẹ̀rẹ̀ sí ní wú nǹkan ọmọkùnrin méjèèjì yóò wú bí bọ́ọ̀lù abẹ́ obìnrin yóò wú bí ìgbà tí wọ́n ti kàn bọ̀ ni ẹnu ọwà di ti ìdí ọ bẹ̀rẹ̀ sí ní jẹ ahọ́n yóò di ti ìdí ọjẹ tán pátá tí ò ní kú kan ẹ wá rántí bẹ́ẹ̀ bá wá rántí gbogbo ẹ̀ ẹ rántí ọjọ́ kan ọjọ́ tá a wá dìde níwájú Ọlọ́run tọ́lọ́ wọn máa wá sọ fún wa wípé làkọ́díjẹ́ ìdùnnà fúrádà. kàmẹ́ khalaqnakum awwala marratin. tọ́lọ́ wọn ní ẹ̀yin ọmọ àlè ẹ̀yin olówó Nàìjíríà ẹ̀yin tẹ̀ ṣàánú àtẹ̀yin tálíkà Nàìjíríà tẹ̀ ń dayéru tẹ̀ ń fáwọn èèyàn níjẹkújẹ jẹ làkọ́díjẹ́ ìdùnnà fúrádà. àṣẹ padà wáwájú Ọlọ́run láwa nìkan ọlọ́pàá tí ń sọ ẹ láyé dà sójà tí ń sọ ẹ láyé dà òfin ìjọba tí ń bẹ lọ́wọ́ ẹ láyé dà ẹ̀yin olóṣèlú ayé ẹja ronú dáadáa ẹ̀yin sẹ́nétọ̀ ayé ẹ̀bọ́ lọ́hún bẹ̀ ẹ̀yin rẹ́ẹ̀bù ayé ẹ̀bọ́ lọ́hún bẹ̀ mọ́tò tẹ lọ ra bó ṣe pọ̀ tó yẹn mo bá yín dúpẹ́ tó lórí yín ní làákàyè tí ò pin lásìkò coronavirus ẹ dákun wọ́n fún ẹlòmíì ní owó constituency allowance tí sì ń lọ ra ẹ̀rọ atafẹ́ èèyàn bíi 6 yóò sì pín 10,000 naira sínú envelope èèyàn bíi 8 ó ṣe constituency allowance nínú gbogbo bílíọ̀nù tí wọ́n fún bí ọmọ olóko sí wàláyé ọjẹjọ rẹ wájú Ọlọ́run ó rojọ́ wájú Ọlọ́run tó ní rí lọ́ọ̀yà tí ó gbà ó lẹ̀. ìdá ń ta imú kánú wà má kí ni ọ̀rọ̀ wàlẹ́ ìsàfihàn kúlẹ̀ ní àtàmọ́kọ́ tẹ̀dẹ̀rọ wàlẹ́ ìsàfihàn kúlẹ̀ ní àtàmọ́kọ́ tẹ̀dẹ̀rọ. a déwájú Ọlọ́run láì mú kọ́bọ̀ déwájú Ọlọ́run kò ní sọ́mọ kò ní síyá kò ní sẹ́ni bọ̀dì kò ní sásọ kò ní sí bàtà kò ní sí pàǹtì ìhòòhò ní gbogbo owó dìde wájú Ọlọ́run gbogbo owó tó wá kójọ lówó ẹ̀jẹ̀ láyé gbogbo ẹ̀ ti jóná sáyé ó sì rojọ́ níwájú Ọlọ́run. bàbá jó àjọ tẹwẹ́tẹwẹ́. ẹ wá dákun bó ṣe wá burú tó ẹja change ẹ̀yin sẹ́nitọ̀ Nàìjíríà ẹ parada gómìnà Nàìjíríà ẹ parada rẹ́ẹ̀pù Nàìjíríà ẹ parada House of Assembly Nàìjíríà ẹ parada ààrẹ Nàìjíríà igbákejì gbogbo ẹ̀yin mínísítà ẹ parada nítorí ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run
gbogbo ẹ̀yin tẹ́ kówó Nàìjíríà tí wọ́n kó fún ẹ̀túnlù ìṣe ni ilẹ̀ yìí náà ó fi jáde láyé. Mo mọ general kan ṣe retired general l'Abuja wàláì gbogbo ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ Nàìjíríà tá a bá jọ jókòó máa ń sun ẹkún ni. And this is not Nigeria of our dream. This is not Nigeria we risk our life for. This is not Nigeria we fought war over. This is not the type of Nigeria we pray for. Yóò kù sẹ́kùn ni. Abuja ni general yẹn wà. Àwọn tí wọ́n jagun àìmọye nìyẹn torí Nàìjíríà. Tí wọ́n wà ń wo àwọn tí wọ́n jà kankan tí wọ́n kó owó. Ẹ máa bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù ọjọ́ tá a pàdé. Àwa lè pé Nàìjíríà ò lè dá o. Ọlọ́run ti fẹ́ nìkan example nínú Al-Qur'an. Ọlọ́run ní òun dẹ irú coronavirus àìsàn àjàkálẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí òun dẹrú ẹ̀ sílẹ̀ Israeli nígbà kan ìlú yẹn jẹun tí ò sí kankan bẹ̀ mọ́. Àwọ̀ kan nínú àwọn ànábì Ọlọ́run lẹ́ni yẹn náà ń wá ń kọjá lọ ló wá wọlé Israeli lórí pé ó ti tán ló wá káwọ́ lórí pé yéé Al-Qur'an wa ni aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha. Gbogbo olú yẹn ti tán tí ò sí kankan bẹ̀ mọ́. Ló wá sọ wípé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha. Ǹjẹ́ Nàìjíríà yìí lè dá a mọ́ báyìí? Ǹjẹ́ bó nílùú ìṣe tó fẹ́ dìde padà? Fa'amata Allahu mi'ata 'am. Ọlọ́run ní mo dẹ̀ ní kó kú lójú ẹsẹ̀ 100 years ló wà lójú kan náà. Láàrin 100 years yẹn mo ti wá tún lu yẹn ṣe ìlú ti dá. Mo wá jí òun padà ó ti dòkú 100 ọdún àwa jí dìde. Nàìjíríà tó ní òní lè dá a mọ́ ìlọ́dà orí àbò rí. Ọdún mélòó ló lérò pé olùbí gbogbo ẹ̀yin tẹ́ ń ba Nàìjíríà jẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀ lọ́dọ̀ Ọlọ́run forward ń bẹ stop ń bẹ rewind ń bẹ Ọlọ́run tẹ stop fún yín ẹ ní kó lójú kan náà tí Nàìjíríà ó fi dá tí gbogbo wa ọmọ wa wò báyìí èèyàn wà lójú kan náà Ọlọ́run tẹ stop fún arákùnrin yẹn ni nítorí náà níparí abẹ Ọlọ́run bá tún Nàìjíríà sí gbogbo tí ń da ìlú yìí rú Ọlọ́run o tó bá jẹ́ pé àwọn nǹkan kabal ni wọn bá jẹ́ kí ìlú yóò tó Ọlọ́run bá ní palẹ̀ wọn mọ́lẹ̀ Ọlọ́run bá ní palẹ̀ wọn mọ́ nítorí corona ló ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run tó lè dẹ àwọn ọmọ ogun rẹ Ọlọ́run ìwọ nìkan ló mọ̀ eṣinṣin lásán ò lè fi pàlúrun gbogbo àwọn tí ń bàlú jẹ́ Ọlọ́run ò bá ní dẹ́ra rẹ sí wọn mú wọn ní mímú gan tí wọn ò ní lè bọ̀ gbogbo tálíkà orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run kó fi wọn lọ́kàn balẹ̀ Ọlọ́run kó fún yín ní tẹ́ jẹ àwọn olówó Nàìjíríà Ọlọ́run má sọ yín dolòṣì Ọlọ́run fàlùbáríkà sówó yín Ọlọ́run kó kọ́ yín bẹ́ẹ̀ ṣe náà tẹ́ fi rí ìlò ẹ̀yin ọlọ́lá onípò Nàìjíríà olóṣèlú Ọlọ́run kó kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè jókòó lórí ipò ọlá tẹ́ fi ṣe rere fara ayé ẹ̀yin náà ó sì rá láyọ̀ ẹ sórí ire kúrò nípò ní àmì ẹ ṣe rere nítorí ènìkọ́ nítorí ọ̀la ni gbogbo ẹni tí ń wọ́kọ̀ ẹni tí ń wáyà ẹ send the text message sí Akeugba Gold mọ̀jẹ̀rà kalẹ̀ 08057818180 question and answer tó bá ní àní lè tẹ̀síwájú lẹ́ni àmọ́ tó bá dijọ́ Thursday pẹ̀lú ògo Ọlọ́run á gba question and answer ẹ máa send the message tẹ́ ẹ bá fẹ́ 08057818180 Ramadan ló ti dé tán yìí a sponsor wá sí lórí àwọn radio and television stations iye tó bá ní tó fẹ́ fi ràn sí Ọlọ́run lọ́wọ́ ẹ̀ ń bẹ́ẹ̀ náà àwọn radio station tí ó gba 50,000 naira per day radio station kan gba 1.5 lọ́wọ́ a sì ní radio station bíi 4 television station bíi 3 àwọn grassroots wá sí yẹn làwọn ń gbọ́ àwọn ò lè gbọ́ torí online torí wọn ò rówó ra data ẹni ó rówó ra data gan lè má ráyè gbọ́ lóru bí kò gbọ́ lórí rédíò ládàá bẹ fẹ́ni tó bá dá sí tọ́lọ́ ẹran Ọlọ́run lọ́wọ́ o kó lọ́run ó lè ran ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run o má jẹ́ ara rẹ̀ láyé o coronavirus Ọlọ́run bá ní dá dúró gbogbo àgbáyé ìbá jẹ́ pé G5 náà ní fani Ọlọ́run bá ní dá dúró wá sí pọ̀ lórí ọ̀rọ̀ G5 pẹ̀lú ògo Ọlọ́run gbogbo nítorí kọ́ máa da ayé láàmú Ọlọ́run o agbára rẹ̀ ká bá ní kó nǹkan náà kúrò ọlá bisimilahi káfí bisimilahi ṣáfì máa táìpù àmì máa táìpù àmì máa táìpù àmì bisimilahi káfí bisimilahi ṣáfì bisimilahi muhafi bisimilahi lẹ́rìí láyé dúró máa smihi ṣẹ́yìn fil ardi wàlá fi sàmáì wàhùwà sami'un alim alfatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin ẹ máa bá wa ṣe àrẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé máa kọ́mẹ̀ntì gbogbo ẹni ó kọ́mẹ̀ntì àwọn máa ń ka kọ́mẹ̀ntì yín ni máa ń jẹ́ ká mọ fílíìsì yín lórí wáàsí ẹ ṣe àrẹ bọ́ ọ bá ṣe àrẹ 24 times kò tí ì tó ẹ tún láìkí ẹ. Àmín àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun.
وسلام على المرسلين والحمد لله رب العالمين.